àtàkàrà. Ẹkú iṣẹ́. Ànábì Ìsá. Ànábì Ìsá. Oníyàwó. Oníyàwó. Ànábì Ìsá níyàwó. Ó bímọ. Ayyakumullah. Ó bímọ. Bàbá Ànábì Ìsá níyàwó. مدير الأنام قبلة العلم مدير الأنام قبلة العلم والهدى مدير الأنام قبلة العلم والهدى بمباوي nígbà ègbèje bí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà látàndá Habibu ni ó tún. Bàbá lágége bí mo bá wáyé nígbà ègbèje bí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà. Nígbà ègbèje mo tún wáyé o nígbà ẹgbẹ̀fà tàndá Habibu ni ó tún mi kọ́. Nígbà ègbèje mo tún wáyé nígbà ẹgbẹ̀fà tàndá Habibu ni ó tún mi kọ́. Yóò wá bímọ yóò wá fẹ́yàwó. Wọ́n á ní kí wọ́n tú Quran chapter 32 Rod verse 38 kò sí tẹ́psì tó sọ̀rọ̀ nípa àyà yẹn. Wọ́n fò ó kò sí kí náà sọ ń pa ẹ̀. Ẹgbẹ́ tẹ́psì kẹrin kí náà sọ ń pa ẹ̀. Torí àwọn tẹ̀mí rí o Quran 13 verse 38 Suratu Rod. Torí pé ihun tọ́lọ̀ ń sọ ń bẹ̀ ni pé bàǹkáyà ẹ̀. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا. Ọlọ́ni kò sínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ló nà bí ìwù rúsùlà ń lò lò nínú àwọn tá a ti ránṣẹ́ lára rùsùlù ní Ísáwà ní Músáwà ní Yáyáwà. Ọlọ́ni kò sínú àwọn tá a ti ránṣẹ́ o. من قبلك وجعلنا لهم أزواجا وذرية. Ọlọ́ni kò sínú wọn tá a ránṣẹ́ tá a fún níyàwó àtọmọ. Ìsàngọ tẹ́bá fúnnu Yusufali nínú ọ̀rọ̀ yẹn. Yusufali jẹ́ kó yé wa pé lóòótọ́ a nímọ̀ nípa àwọn òjíṣẹ́ nípa pé wọ́n níyàwó wọn bímọ ṣùgbọ́n tí Ìsá yẹn ànímọ̀ ń pa ẹ̀. Òun yẹ olóhùn onímọ̀ ń pa ẹ̀ o. Torí àyà yẹn ò yé òun náà ó dẹ̀ yé. Gbàtà àrọ́ ọmọ Ìsá táàríyàwó ẹ̀ ní òṣèlè kọ́mẹ́ǹtì lórí ẹ̀. Mo dẹ̀ sọ fún yín wọ́n ti rí sàárè Ìsá tánà bíi sọ̀rọ̀ ń pa ẹ̀. Wọ́n dẹ̀ ti rí sàárè ọmọ Ìsá àtìyàwó Ìsá ní 1980. Wọ́n àmọ́ ní fídíò ẹ̀ lọ́wọ́ bọ́n ṣe ti kọ́fà ẹ̀. Ní fọ́bìnrin obìnrin tó lọ́wọ́ ní fọ́kùnrin ìyọ́nà ọlọ́run ọba ni wọ́n bá débẹ̀ ojú ọlọ́run wọn láwọn wá. Àmọ́ náà sọ pé Ìsá tẹ́lẹ̀ ń jọ ìwọ̀n ṣẹlẹ̀ fún Ìsá kò sá nẹ́bí ọlọ́run tí ò fẹ́ yàwó kò sá nẹ́bí ọlọ́run ọba tí ò bímọ ó nígbà tí Ìsá lọ tán o.
ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá pàrọ́mù náà bà ní ádámọ̀. Ìṣẹ̀mí ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.